ẹ̀yin tèmi nílé, ẹ̀yin tèmi lájò, ẹ̀yin tèmi ní òkè òkun. Èmi ọmọ yín náà sì ni Kèlání Bashiru ọmọ Tóyọ̀sí. Mo fẹ́ kọ́kọ́ kí gbogbo àwọn followers wa ní Nàìjíríà, ní UK, Canada, US àti káàkiri àgbáńlá ayé fún iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe fún wa. Ẹ̀ ń like, ẹ̀ ń follow, ẹ̀ ń share, ẹ̀ ń save àwọn post wa. Ẹ dẹ̀ tún ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú wa. Mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Pàápàá jùlọ tí ẹ gbé backup page wa dé 10,000 followers. And ní báyìí lẹ́yìn ọjọ́ Lisabi yìí àti rí close to almost 11,000 or if not 12,000 báyìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín púpọ̀. Nǹkan tí mo fẹ́ sọ lénìí ò pọ̀. Mo kàn fẹ́ ṣe àlàyé kan ráńpẹ́ àdẹ̀sọ̀rọ̀ Lisabi díẹ̀. Mo lérò wípé gbogbo wa láyà ti rí àwọn àwòrán káàkiri orí ẹ̀rọ ayélujára nípa ọdún Lisabi. A ti rí bí gbogbo ẹ̀ ṣe dùn, bó ṣe lárinrin. Fún ẹ̀yin tí ẹ bá wà ńbẹ̀ ní àti ọjọ́ on the 22nd títí di àná 28th of this March, ẹ máa rí pé gbọ̀ngàn sọ ní ìlú Abeokuta, kùtùkù sì wù níbẹ̀. Káàkiri ìlú Ẹ̀gbá ni àwọn èèyàn fi ta agbo lọ, olórin pọ̀ jàǹtìrẹrẹ, àwọn eléré pọ̀ káàkiri, èrò pọ̀ bíbà, àwọn tó wá láti òkè òkun, different delegates from nooks and crannies of this world ni wọ́n wà ní ọdún Lisabi yẹn, just to witness the culture, the fashion and everything that the festival entails. And I must give kudos to the organizers. Wọ́n ṣe iṣẹ́ takuntakun ní ọdún Lisabi. Everything was on point. There was no lagging. Kò sí ariwo pé ìjà kan ṣẹlẹ̀ àbí kíní kan ṣẹlẹ̀. Gbogbo ẹ̀ lọ ní bó ṣe yẹ kó lọ. Wọ́n fẹ́ mú nǹkan kan wá sí etí àti ojú yín. Mo wá mọ̀ bóyá ẹ ṣàkíyèsí ẹ̀ ní àná yẹn. Nígbà tí Alake bàbá wa Aremu Gbadebo Adedotun Okukenu kẹrin Gbadebo kẹta tí wọ́n ń jáde bọ̀ nínú aṣọ tí wọ́n wọ̀, mo rí nǹkan kan. Kí ni mo rí? Fìlà tí wọ́n wọ̀ ó yàtọ̀ sí fìlà tí àwọn lọ́balọ́ba máa ń wọ̀. Gbogbo wa máa ní pé ó yẹ kí Alake a máa rò pé ó máa dé adé ìṣẹ̀ǹbáyé wá sí ọdún yẹn. Ṣùgbọ́n ẹni tó mú aṣọ yẹn fún bàbá, the designer or the fashion designer who designed Kábíyèsí for that festival did a good job. Whoever came up with the idea of that fìlà, láti mú fìlà yẹn fún nǹkan tí bàbá máa dé sórí, ẹni yẹn ó mì pé ó ṣe assignment yẹn dáadáa, mo dẹ̀ like it. Now, ọba Gbadebo, àwọn kan ti jẹ ọba ní ìdílé Gbadebo kí ó tó di bàbá wa Aremu Adedotun. Before him, Gbadebo kejì tó jẹ ọba Samuel Gbadebo II, uncle ló jẹ́ sí Alake tí ó wà lórí ìtẹ́ báyìí. Ṣáájú Alake Gbadebo Samuel kejì yìí, Alake Gbadebo I ti jẹ between 1898 to 1920. Now, he was the first monarch, òun ni ọba àkọ́kọ́ tí ó máa kọ́kọ́ lọ sí òkè òkun United Kingdom, not just on his will but on the invitation of King Edward VII. This was in 1904 May. Ó dẹ̀ lọ pẹ̀lú àwọn entourage. Nínú wọn ni ọba tó jẹ lẹ́yìn tí ọba Gbadebo kìíní kú, ìyẹn ọba Ládàpọ̀ Adémọ́lá kejì 1920 to 1962. Pẹ̀lú Adégbóyèga Ẹdùn, lára àwọn ancestors náà ni fún current minister for finance, ìyẹn Wálé Ẹdùn.
kí ni mo fẹ́ fàyọ? Fìlà tí Aláké wọ̀ wá sí ọdún Lisabi òun ni bàbá ẹ̀ wọ̀ ní 1904 nígbà tí wọ́n present Bible fún wọn ní United Kingdom. Màá fi fọ́tò yẹn sí orí fọ́nrán yìí. Tẹ́ bá rí fìlà yẹn, ní inú fìlà yẹn ó dàbí semicircle báyìí, half. Then ní etí fìlà yẹn láti iwájú lọ sí ẹ̀yìn round báyìí wọ́n wá ka mọ̀ bí kéèyàn fún aṣọ pọ̀ kéèyàn wá lọ mọ́ èyí tó wà láàrin yẹn. Òun ni ọba Gbádébọ̀ kínní máa ń sábà wọ̀ jù. Torí a ti ṣe oríṣiríṣi ìwádìí tí mo ṣe rí Aláké tí wọ́n wọnú àkéèdì yẹn lọ́jọ́ yẹn tí mo rí fìlà yẹn lórí wọn, mo ní ẹni tí ó mú fìlà yìí or ẹni tó design bàbá ẹni yẹn mọ̀ nǹkan tó ṣe, because his grandfather has worn such cap when he was alive numerous times. Mo dẹ̀ máa fi àwọn àwòrán yẹn sí ojú fọ́nrán kí gbogbo yín lè rí pé wọ́n kò déédéé mú fìlà yẹn. This is what we call reimagination of fashion. Nǹkan táwọn nǹkan ti ṣe rí, àwọn tó wà ń sìn máa mú nǹkan tó ti ṣe rí yẹn wá mú wá tún ṣe tàbí kó ṣe irú ẹ̀ but in today's fashion sense. Tí ẹ bá wo àwọn fọ́tò ìdàdà máa rí pé ọba Gbádébọ̀ kìíní ní ọdún náà lọ́hùn 1900s kí wọ́n tó lọ bá àwọn baba ńlá wọn ní ọ̀hún before 1920, he was always wearing such cap on his head. Fìlà yẹn wá ọ̀rá lọ ẹ̀gbẹ́ ẹ̀ báyìí wá lọ sínú. Fìlà yẹn ni Aláké Aremu Adedotun Gbadebo kẹta ni wọ́n wọ̀ nínú àwọn fọ́nrán tí ẹ ti rí fún ọdún Lisabi, the 39th Lisabi festival tí wọ́n ṣe ní ìlú Ẹ̀gbá.